kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. United Nations ti bu ẹnu àtẹ́ lu àdó olóró ikú tí ó dún gbàmù ní mọ́ṣáláṣí ti ọjà Gombaru, Maiduguri, ìpínlẹ̀ Borno, tí wọ́n sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìkọlù àwọn ará ìlú àti òmìnira ìsìn. Ìṣẹ̀lẹ̀ dídúngbàmù àdó olóró yìí wáyé ní alẹ́ Ọjọ́rú nígbà tí àwọn olùjọ́sìn lọ gbàdúrà yìí tí ó pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí àìmọye ènìyàn sì tún farapa. Àwọn òṣìṣẹ́ UN dúró ti gómìnà ìpínlẹ̀ Borno, ọ̀jọ̀gbọ́n Babagana Zulum, láti jíjọ bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Wọ́n tún ṣe àtìlẹ́yìn fún ìjọba ìpínlẹ̀ Borno láti pè fún ètò ààbò tó le dandan ní pàtó ní àkókò ọdún báyìí àti lẹ́yìn ọdún. Ìkọlù yìí ló tún ṣe ìrántí àwọn ìkọlù tí ó ti wáyé sẹ́yìn nínú ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Ilé-iṣẹ́ Federal Road Safety Corps (FRC) ti fìdí ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ojú ọ̀nà Ringim-Sankara-Gbeguwa ti ìjọba ìbílẹ̀ Ringim ní agbègbè Jigawa múlẹ̀. Ọ̀gbẹ́ni Ado Adamu, ọ̀gá FRC tí ó wà ní ìjọba ìbílẹ̀ Ringim, ni ó sọ fún àjọ News Agency of Nigeria náà ní Ọjọ́bọ̀ wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Volkswagen tí ó kérò 23 ní táyà ẹsẹ̀ rẹ̀ déédé fọ́ yọ lójijì níbi tí ó ti ń sáré àsápajúdé. Ọkùnrin 7 àti obìnrin 16 tí àpapọ̀ wọn jẹ́ 23 ló wà nínú ọkọ̀ náà. Ọkùnrin 5 àti obìnrin 6 ni wọ́n jẹ́ Ọlọ́run nípè lójú ẹsẹ̀ tí àwọn 12 tó kù farapa yànmọ̀yànmọ̀. Wọ́n ti gbé òkú àwọn tó ti gbẹ́mìí mì àti àwọn tó farapa lọ sí ilé ìwòsàn ìjọba ti Ringim. Ọ̀gbẹ́ni Umar Matazu ti fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ìdílé, ẹbí àwọn olóògbé tí ó sì tún gbàdúrà ìwòsàn ní kíákíá fún àwọn tí ó farapa. Adamu tún wá fi kún àlàyé rẹ̀ wípé àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ń ti ìpínlẹ̀ Bauchi lọ sí ìjọba ìbílẹ̀ Kankia ní ìpínlẹ̀ Katsina. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ilé-iṣẹ́ ààrẹ ti ṣàpèjúwe ọ̀rọ̀ tí ó ń jà káàkiri wípé ààrẹ Bọ́lá Tinubu ti fi ọ̀gá àgbà akọ̀wé ìdákọ́ńkọ́ rẹ̀ Hakeem Muri-Okunola rọ́pò Fẹ́mi Gbàjàbíàmílà tí ó jẹ́ Chief of Staff rẹ̀ gẹ́gẹ́ bí irọ́ tí ó jìnnà sí òtítọ́, èyí tí ó tún jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀. Agbẹnusọ fún ààrẹ Bọ́lá Tinubu, Báyọ̀ Ọ̀nànúgà, ṣàlàyé wípé àwọn méjèèjì yìí wà ní ipò oníkálukú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Alábòójútó ìjọ Redeemed Christian Church of God (RCCG), Pásítọ̀ Enoch Adébóyè àti ìyàwó rẹ̀ ti fọ̀rọ̀ ọdún Kérésìmesì ránṣẹ́ sí gbogbo ènìyàn wípé àwọn kí gbogbo onígbàgbọ́ fún àjọyọ̀ ayẹyẹ ayọ̀ ìbí Jésù Kristi. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpamọ́ ẹnìkọ̀ọ̀kan láti ọdún pípọ̀ sẹ́yìn àti mímú wa lọ sínú ọdún tuntun tí ń bọ̀ lọ́nà. Àwọn méjèèjì wá gbàdúrà fún ògo ọdún tí ó ń bọ̀, òmìnira kúrò nínú ìtìjú, wàhálà, ìjákulẹ̀, àìsàn àti ìnira. Wọ́n tún wá tẹ̀síwájú nínú àdúrà wọn wípé ayọ̀, àlàáfíà, ìlera pípé, àṣeyọrí, ìlọsíwájú àti àlùyọ sí ohun rere gbogbo kó wọnú ayé gbogbo àwọn onígbàgbọ́, kí wọ́n sì tún máa pòǹgbẹ fún ṣíṣe iṣẹ́ fún Ọlọ́run. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìlàkàkà láti gbógun ti ètò ààbò tó mẹ́hẹ ní àwọn ọmọ Ìrẹsì ní ìjọba ìbílẹ̀ Bólúwàtìdúró agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti tún àgọ́ ọlọ́pàá ṣe tí wọ́n sì tún fún wọn ní ẹ̀bùn ọkọ̀. Ààrẹ ti Ìrẹsì Progressive Union (IPU) Alhaji Adékúnlé Yusuf sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìgbésẹ̀ yìí kò ṣẹ̀yìn ríró àwọn ọlọ́pàá lágbára àti jíjẹ́ kí àwọn agbègbè wọn rọrùn láti lè ṣe iṣẹ́ wọn dáradára kí ètò ààbò tó yanrantí bá lè wà níbẹ̀. Ibrahim Gota, ẹni tí ó ń ṣojú igbákejì kọmíṣánná ọlọ́pàá tí ó wà ní Ìkìrun, ọ̀gá ọlọ́pàá ti agbègbè ASP Ajayi Williams, nígbà tí ó ń tẹ́wọ́ gba àwọn ohun èlò yìí, ló ń gbóríyìn fún àwọn ènìyàn Ìrẹsì fún ohun tí wọ́n ṣe, tí ó sì tún fi ń dá wọn lójú pé ètò ààbò tó péye yóò wà ní gbogbo agbègbè wọn.
ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìjọba àpapọ̀ ti fìdí ìbáṣepọ̀ ohun ṣíṣe iṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ọmọ ológun ti orílẹ̀-èdè United States àti ti aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe ìfilọ́lẹ̀ ohun ìjà òfurufú láti fi kọlu àwọn adàlúrú agbébọn èyí tí ó jẹ́ ti ẹgbẹ́ Islamic State (IS) ní àríwá ìlà-oòrùn Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí wọ́n ṣe àtẹ̀jáde rẹ̀ ní ọjọ́ Ẹtì nípasẹ̀ agbẹnusọ fún iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, Kemi Imomotimi, ni ó sọ pé àṣepọ̀ tí ó wà láàrin orílẹ̀-èdè US àti aláṣẹ Nàìjíríà yọrí sí ohun tí òun ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìkọlù tí ó lọ tààrà sí ibi ibùba àwọn adàlúrú agbébọn tí ó wà ní àríwá ìlà-oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìbáà ṣe pé ìkọlù náà lọ tààrà sọ́dọ̀ Mùsùlùmí tàbí Kìrìsìtẹ́nì, ṣùgbọ́n ohun tí ó jà jù ni pé ó ti bu iyì kún orílẹ̀-èdè yìí àti ètò ààbò àlàáfíà àṣepọ̀ lágbàáyé tí farahàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online bákan náà. Emir ti Kano Alhaji Muhammadu Sanusi Kejì lọ ṣe àjọyọ̀ ayẹyẹ ọdún Kérésìmesì pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ní ìpínlẹ̀ rẹ̀, tí ó sì tún yìn fún gbogbo iṣẹ́ ribiribi tí ó ti ṣe fún ọdún méjì tí ó ti bẹ̀rẹ̀ ìṣèjọba rẹ̀. Ó ṣàlàyé gbogbo ìgbà tí wọ́n ti jọ ń ṣe ọ̀rẹ́ bọ̀ àti ibi tí wọ́n ti jọ ṣiṣẹ́ papọ̀. Ó tún wá gbàdúrà fún láti túbọ̀ tẹ̀síwájú nínú ṣíṣe iṣẹ́ ìdàgbàsókè tí ó ń ṣe ní ìpínlẹ̀ náà. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìpínlẹ̀ Kano àti ìpínlẹ̀ Abia yóò máa tẹ̀síwájú nínú àjọṣepọ̀ àwọn láti gbé ìpínlẹ̀ àwọn sókè àti orílẹ̀-èdè yìí lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ọ̀gá adarí iléeṣẹ́ Yanga Africa Ọ̀gbẹ́ni Samson Itodo ti ṣe àfihàn èròǹgbà ọkàn rẹ̀ lórí ètò ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà wípé kì í ṣe ohun tí ó ṣe é dọ́gbọ́n sí láti dín fífi ìgagbága kù nínú ètò òṣèlú, nítorí pé àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) ní ìlànà òfin tí wọ́n ń tẹ̀lé, àti pé àjọ yìí ní ìlànà oríṣi ìpele 4 kí ẹgbẹ́ òṣèlú tí ó bá fẹ́ ṣe ìforúkọsílẹ̀ gbọ́dọ̀ yege nínú rẹ̀ kí àjọ INEC tó sọ pé wọ́n ti di ẹgbẹ́ òṣèlú. Ó tún wá ṣàlàyé wípé ẹgbẹ́ òṣèlú tí ó bá fẹ́ kí orúkọ rẹ̀ farahàn nínú ìwé ètò ìdìbò ti ọdún 2027 gbọ́dọ̀ ti parí gbogbo ìgbésẹ̀ ìlànà ìforúkọsílẹ̀ láàrin oṣù 12 kí ètò ìdìbò tó wáyé. Àwọn tí wọ́n fẹ́ parapọ̀ di ọ̀kan gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ láàrin oṣù 9. Itodo wá sọ pé àwọn àjọ elétò ìdìbò ní láti ṣàlàyé fún gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú wọn ibi tí wọ́n bá ti kùnà, ohun tí wọ́n ń ṣe tí kò jẹ́ kí wọ́n pegedé, àti àṣìṣe wọn fún ìfọkàntán àti níní ìgbẹ́kẹ̀lé nínú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Iroyin Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún jọ̀wọ́ bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. A sì tún kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún Kérésìmesì tí ó sì ń lọ lọ́wọ́. Ó dàbọ̀.